بغربتي Kùránì tẹ wá kí lónìí. كل واحدا Àwọn èèyàn gbọ́ Kùránì mọ́. كل واحدا Àwọn èèyàn wọ́n ti pa Kùránì tì. كل واحدا Kùránì tí wọ́n pa tìyẹn ni ò jẹ́ kí ṣọ̀kan máa bẹ láyé mọ́. بالسلامة والأمان أعوذ بالله من الشيطان الرجيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ọlọ́run wọn la àyà tá a ké yìí ìlú wa ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ayé ọlọ́run já ṣọ̀kan níbẹ̀. ورحمة للمؤمنين ìwòsàn ní Al-Qur'ani jẹ́ fún gbogbo nǹkan. وننزل من القرآن ما هو شفاء Tẹ́ẹ̀bì mọ iye yìí tẹ́ ẹ ṣe lónìí pé àlùbáríkà abẹ́ pọ̀ púpọ̀ afáàdá ńlá kan afáàní a máa kọ́ àwọn ọmọ ní kéwú. ما هو شفاء Bàbá onírìnsì ما هو شفاء ó ní àwọn ọmọ kéwú wọn pọ̀. ورحمة حياكم الله A máa wá kọ́ àwọn ọmọ ní kéwú láàárọ̀ lọ́sàn-án. Àṣẹ tó bá di lálẹ́ oníṣẹ́mi ìta àfa àmọ́ lọ sí. وننزل من القرآن Ẹ dákun á sì tú lì láì ẹ̀yin yá wa tẹ̀ ọ̀rọ̀jọ́. Ẹ dákun Al-Qur'ani là ń kà ẹ já bẹ̀rù Ọlọ́run. ما هو شفاء Asọ́nísẹ́mi tí máa ṣe lóru. Afáàtàwí yìí. ورحمة للمؤمنين Iṣẹ́ wo ni máa ṣe lóru? Tó bá di lóru tó pa àwọn ọmọ kéwú tán láàárọ̀. Tó kọ́ wọn ní kéwú tán lọ́sàn-án. Tó bá di lóru olè làfà máa lọ jà. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين يا فارحا في المعاصي عند شهوتها أما علمت بأن شاهد الله أما علمت بأن شاهد الله الله لي عدة الله لي عدة في كل غيبة أقول في كل حال حسبي الله أقول في كل حال حسبي الله الله لي عدة في كل غيبة Bẹ́ẹ̀ bá débò mí, bàbá gba máìkì fún yàn, èèyàn máa wá sọ̀rọ̀ bí kọ́ fẹ́rẹ̀. في كل Àbọ̀lọ́pọ̀ lọ́gbọ̀gbọ̀ غيبة yẹn, àwọn já sí púpọ̀. أقول في Sẹ́mi náà ni máa kó bọ̀ wọ́n gbọ̀ كل báyìí. حال حسبي الله أقول في كل حال حسبي الله Àṣé tó bá di lóru, àbá máa ṣe kiri. الله لي عدة Olè làbá máa lọ jà lóru. في كل غيبة Àbá ń fẹ́ wọ́n ni. في كل غيبة Ọwọ́ àtijọ́ kan, ibi àbá àti máa lọ jalè púpọ̀. الله لي عدة Wọ́n wá ní káàtì ẹ̀ ní máa wá dúpọ̀ wa yìí máa wá jí wa ní nǹkan. Wọ́n wá sọ àbá. الله لي عدة Káàbà náwó. Ó mú nǹkan bí tí mú nǹkan nínú ilé kejì. في كل غيبة Wọ́n bá mú àdá tó mú, wọ́n bá gbé ọwọ́ àbá bọ́lẹ̀ yìí. أقول في كل حال Gbogbo orúkọ wọn báyìí, wọ́n gé أقول في كل حال àbá mú ọwọ́ rẹ̀. حسبي الله Òdìlé يا بايا بالمعاصي bàbá délé ẹ̀jẹ̀ ò dá lọ́wọ́ ó fi nǹkan wé ọlọ́run
ọlọ́run gbogbo àṣírí kọ̀kọ̀ tó ń ṣe tẹ́lẹ̀ kan ọ̀mà pàbùrú ló ń ṣe lọ jáwọ́ bẹ̀ lọ́gbàgbà kó ayé ọba dé bọ́ yóò kàn yóò tó kọ́ mọ́. ọmọ yẹn palẹ̀ fún ọba rí ọlọ́sàn-án wọ́n ní àwọn alájú náà dẹ́hùn àwọn alájà náà dẹ́hùn nítòsí ṣe lóru ọlọ́run àti wọ́n gángan lọ́mọ kòkó ní kòkó nínú mọ̀mọ́nù rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé oníkan bàjẹ́ múra ọlọ́run ó dojú tiẹ̀ dé. Bálẹ̀ bọ̀m̀bọ̀ ọmọ orí tí ń wì tí ń bá délé. Ó di láàárọ̀ àwọn ọmọ tí ń kéwú dé gbogbo àwọn ọmọ ti pé káfọ́ jáde tí ó pa àwọn ọmọ ń kéwú àfọ́ jáde. Ó fi dọ̀sán ibi ń di ìrọ̀lẹ́ àwọn ọmọ dúró wọ̀n jí wọn lọ. Àdìmá ìgbà tó yá àfáàní ẹ̀ lọ sọ fáwọn ọmọ tí ń bẹ́ ń ta ẹni kí wọ́n máa lọlé. Èsì kéwúrẹ́ ní. Àmọ́ kò ní burú títí kó má ku èèyàn kan máa yàn. Ọmọ kan wá ń bẹ nínú àwọn ọmọ kéwú òun làgbà ọmọ kéwú. Àfáàní ẹ̀ sọ fún òun nìkan ẹni kó yọjú sí mi. Gbogbo rere tó bá máa ṣe rere rẹ lọ ọ padà pàdé ẹni tí ó sàn wọn náà lẹ́sàn rere tó ń ṣe. Àbá àwọn ẹ̀wù adúrò ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú bí ìlú yìí ti wà lánàá ẹ̀wù bí ìlú yìí ti wá wà lónìí. Ó dájú pẹ̀lú Kùránì tẹ jòkó léyìí ó dájú pé ìlú yìí ó tó dáa jù bẹ́ẹ̀ lọ lọ́la. أما علمت بأن شاهد الله أما علمت بأن شاهد الله يا بنا بمعصي يا بنا بمعصي يا بنا àlè ha olówó kan ti torí tí ó fún wa kí ni ó fún wa tọ́lọ́wọ̀n òní tí ó fún wa ti dójú tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ lọ. ìjọba ti há. bá lè ṣe bára púpọ̀ lójú agbo tó rò kójú agbo lòun ó ti máa rí gbogbo nǹkan tó wọ́n jẹ òsì ní padà pa àbá náà kú. ìjọba ti há. ọlọ́run lèyàn ní ọba ti lọ́lọ́run àwa tí ń tọ̀tà. ọmọ rẹ̀ ń bá yẹn náà ṣàìdánwò. Wọlé ni. Lórí kọ̀kọ̀. Kádà tí ọmọ wọlé tí wọn náà bá máa wá rẹ̀ nígbà yìí. Tí èsì mẹ́sẹ̀jì táwọn MTN ní máa sẹ́ndì sí yẹn o. Ẹ̀yọ̀ bá nábì kẹ́ ẹ má parẹ́ má yé la. Ẹ̀yọ́ dáadáa. Adúlù ní ìrùdí. Sẹ́ni kí sẹ́ mọ̀ ń communicate ṣá. Àbáni ó yá ẹjẹ́ kó wọ́n wọlé tí ó sàṣírí ìwé fún. Ìwọ ọmọdé wù mí. Ẹjọ́. Ìwọ ọmọdé wù mí. Mo fẹ́ tú àṣírí mi fún ọkọ orí nísìn. Ìní àwọn ọkọ ní kéwúrẹ́ àárọ̀ lọ́sàn-án àwọn bá dalẹ́ tó dòru oníṣẹ́ mi tẹ́ mi ṣe. Iṣẹ́ tí ń ṣe àṣírí iṣẹ́ tí ń ṣe ní kọ̀kọ̀ tí ọ̀dá ó túmọ̀dúmọ̀ òní. Sọ̀rọ̀ báwọn náà máa wà successful níbi gbogbo aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Tọ́ ọ bá ń sa aburú wa máa inú rẹ̀ ń dùn pẹ̀lú kọ́ ọ̀rá aburú ṣe ó dẹ̀ rí ìtẹ̀ sójú ẹ̀. Yálà wọn bá tẹ tiẹ̀ náà sójú tiẹ̀ náà. Ọmọ àgbọ̀dọ̀
àwọn òbí máa mọ́ bí ẹ̀sán. أقول لي بلالي ọgbẹ́ wọn ni ọ̀fẹ́gẹ̀ ọgbẹ́ wọn ni ọ̀fẹ́gẹ̀ yàtọ̀ ní ní kẹfẹ́ má tí ì gẹ̀rẹ́ tí ó pa mọ́sílẹ̀ ilé tí wọ́n yẹ kó kú jáde pọ̀ wá. الذنوب التي قدمتها كتبت ìkọ̀ntàná sí àánú. yẹ́nì tó dáa ni máa jẹ ni. كنت نبيا ìkọ̀ntàná sí àánú. láwọn yẹn sàánú lọ. كنت نبيا Baba Gombo, I love you so much. Ọ̀yẹ́ kí n ti wà ní rírìn padà, agbókan mo ní máa kú omi, àmọ́ Kùránì ló yẹ ìjòkó mo ti jòkó. Wàláhì làásì. Wàláhì làásì. Ájúwà mọ̀ nínú. Àbá bá sí ọwọ́ rẹ̀, àbá bá sí hàn. Ọba pariwo ní ká kí lè léyìí. Ọba pariwo. Ó ní olè lòun máa ń jà lóru. Àbá sì rí tí lónìí. Orí tí lè jáde fáwọn kí lè jáde kọ́ yín ní dẹ́rù. Àlọ́ ẹlòmí máa gbọ́ ẹlòmí náà ṣe aláwọ̀ àtùbárú ní ìsìn eléyìí búṣì ni. Ó ṣẹ̀ṣẹ̀ pọ̀lẹ̀ lẹ́kúnkọ́ tó lóbi òde yìí lóde. Òkùnkùn ní kọ̀ọ̀kọ́ nínú màmá nù. Ẹ̀rín irọ́ ló ń rí. Ẹ̀rín irọ́ ni. Jàmbá ni ọ́. Bọ́ ọba wọlé Kùránì tòní tó ọba síwọ́ kò mi jàmbá. Ọmọ pàdé àánú Ọlọ́run. Ẹ pariwo ànábì má tó dọ̀mọ́ mi ní. Àbábọ̀bọ̀. Ọmọ yìí ní kí ló dé? Àfáà. Sáré dákun dákun. Àbá ni tán ìfẹ́ wọ́n ni. Wọ́n máa fẹ́ wọ́n ni. Ibi ìfẹ́ wọ́n ni ibi ó gbóhùn nínú ló gbóhùn ní. Ẹ bá fẹ́ ṣe kí n sọ tó ṣẹlẹ̀ àbí kí n bá dé báwẹ̀. Ẹ bá fẹ́ kí n sọ ẹ̀yìn fún ànábì ní. N kò tú àṣírí rẹ̀ fọmọ akéwù. Báwo fojú di èèyàn mọ́? Gẹ̀tìmánù rẹ̀ ó lè là ó kò nú àgbákò láyé. Gẹ̀tìmánù tí wọ́n bẹ ní pa ọ́. Gẹ̀tìmánù. Ó yẹ ká lẹ́nu fún gẹ̀tìmánù àtajà rẹ̀. Ọmọ rẹ̀ náà padà dájá gbẹ̀yìn. Ọmọ dán owó. Adisọ́lì Mustapha nílòrin lọ́dọ̀ wa. Central Mosque wa. Adisọ́lì Mustapha ó ní 10 million wọ́n máa fún wa 10 million. Kama fi renovate mọ́sálásí lóṣooṣù 10 million. Aláwo lè wọ́ tó ní o lè fún girlfriend. Àwọn ọmọ ẹlẹ́sẹ̀ sóṣooṣo iPhone gbogbo ẹ̀ ọba àwọn ìyàwó tó pariwo mi. Kò sí tó o lè ṣe fóbìnrin àmọ́ bá débi tọ́lọ́hún ọmọ wa gan ọmọ wa kápákò máa kápákò kí ó tó padà kápákò tí wọ́n padà fi okùn àtàṣọ funfun dì ọ́ ń bọ̀. Ẹni o bá yẹ kó ṣàánú ẹ̀. Ọmọ tiẹ̀ náà lè ráàánú. Ẹni o bá yẹ kó ràn lọ́wọ́. Ọmọ rẹ̀ náà lè rí ràn lọ́wọ́. Táwọn sọ fún ọ pé bí wọ́n ti lówó lọ́mọ rẹ̀ ó lówó. Táwọn sọ pé bọ́lọ̀ ti kí ọlọ́mọ ọlọ́wọ́ kẹ́ ọmọ tiẹ̀. Tọ́ọ̀bá ti níwà. Tọ́ yẹ hànà. Á dẹ̀ hànà sínú ìgbésí ayé tiẹ̀ náà. Tọ́ bàbá yìí ní gbúgbúrú ti ní. Ọlọ́run àbá ni ọmọ ní sẹ́nìkan kan ọ̀sá àti ìgbọ́ sẹ́nìkan kan ìgbọ́ ẹ̀dá. Ẹ bá mú ọrùn ọwọ́ tó gé kù wọ́n wá fún olórùn ọwọ́
ọmọ tá a wí ọmọ akéwù ni. bíkúlì àìbàtì. ó wá mú ọrùn ọwọ́ ó fi kan èyí tó gé kúrò ní ara ọwọ́ yẹn. bíkúlì àìbàtì. nǹkan bẹ́ẹ̀ náà Al-Qur'ani. àìkúlù bíkúlì àìbàtì. àbí òsì nǹkan bẹ́ẹ̀ ni. àti bí àìwá àbúrò. ẹgbẹ̀rún bẹ́ẹ̀ nínú Al-Qur'ani. àkúlù bíkúlì àìbàtì. ó wá fi ọwọ́ méjèèjì ó wá fi kanra wọn báyìí. ó wá dákẹ́ ó wá wú jẹ nínú. ó wí ó dákẹ́ ó wí tán ọba tuntun sí. ọwọ́ bá so pọ̀ padà. àkúlù bíkúlì àìbàtì. àti bí àìwá. bóòlù ti sí ọwọ́ mi ti so pọ̀ padà. àkúlù bíkúlì àìbàtì. ó ní kìlókè. Allahumma kìlókè sí tó fi so pọ̀. ọmọ àgbàlagbà tó ń lọ́rùn àyẹ̀dá tó ń lọ́rùn bí náà ń ṣe rí i. ìtẹ́ kọ́ wa náà ni. Allahumma dàtú. àbá níbi ni mo kọ́ ẹ tí ń mà tó bá yẹ pé tí mo kọ́ ẹ ní ìníjàsí ni ó tún ṣe ọ lọ́wọ́. Ìkúlì àìbàtì. ìwọ́n náà mọ ọmọ yìí. pé kìlókè. àìbàtì. ọba ìpẹ́ lọ́rin ni gbogbo yóò ti bí sí níjà ó ti. Èkó náà sì wà lọ́gọ̀ǹbọ̀ ọgọ̀ǹbọ̀. Àtúntò lájà pété ti já tó yáyá. Abẹ́yẹ alájà abẹ́ ẹ̀já ni. Ẹja ti jà ní. Ẹja tó já tàyàyà. Táwọn jíjà àlùbáríkà ni ọ̀kẹ́ táwọn jíjà ló ń já náà o. Ó ní kìlókè sí. Ó dẹ̀ márùn-ún. Ó ní kìlókè sí. Ọmọ yìí àti àbàbọ̀ wọn lọ́rùn. Ayédàgbọ̀ wọn lọ́rùn. Ìtẹ̀kọ́ wa náà ní. Àkínú mo kọ́ sọ́ńtà kọ́. Ẹ máa tọ́mọ náà wí. Ṣé ẹ fẹ́ gbọ́? Ọdún tí mo ké náà ni. Alhamdulillahi rabbil alamin. Ó ní Fátíà mọ̀kè. Àbá ní Fátíà lòdì. Fátíà mọ̀kè tẹ́ kọ́ wa náà ni. Àbá ní Fátíà mọ̀kè. Àfọ̀gbàgbọ́ pé Fátíà ni. Ibi àbá àti sọ pé ṣé Fátíà náà wà lókè? Ọwọ́ bá tó lé wọ́n padà. Ìgbàgbọ́ rẹ bí ìgbàgbọ́ Al-Qur'ani láti jọ yìí níjọ́ ọmọ kò yìí lọ́dún kan títí dìse. Wọ́n ṣàdúrà fún ọ ọlọ́dún àrẹ ò tí gbà. Ẹ̀mí rẹ ti ń mí lò òkè tí ń mí lọ lẹ̀ ọ̀njẹ ọ̀mú ọ̀nà ọ̀nsọ̀ ọ̀ntọ̀ ọ̀nsọ̀ ìṣó burúkú mẹ́ndì rẹ ọlọ́dún àrẹ ọ̀gbà. Ẹlòmíì fẹ́ sọ́kò ní sọ́sọ́. Bọ́ọ̀ bá ti yẹ jíṣẹ́ mẹ́ta nísìn ọmọ ẹlẹ́gbùrúkú tó sọ sí gbogbo bíi pítẹ́ẹ̀tì ti tóbi tó yìí èyí yóò fẹ́ dàrú. Wọ́n sì ń wò sẹ́jú fẹ́ lòmíì pé kó sọ́kò ní sọ́sọ́. Wọ́n fẹ́ yàgbẹ́ onígbẹ̀yà láti pàtà sí bẹ̀rẹ̀ ọdún tuntun ẹlòmíì bó ti wà lọ́wọ́ lọ́sípítà ní rọ́bà ní bíntọ̀. Kìnní rẹ̀ ọgbọ̀n níbi pé ọba tó fi tọ̀ ó tún fi ṣe kókó kìló. Ọmọ kókó sọ. Ọwọ́ kí bàbá débi yìí ọgbà bá lè gbẹ́ tó rẹ̀ ni. Ẹni tá a bá sọ̀rọ̀ ìyí òun létí rẹ̀ lásìkò yìí tí ọba rẹ̀ rẹ̀ kò ní pápọ̀ ló kọ́ bá ní. Báàlẹ̀ yìí fi ń jì púpọ̀. Ọkọ̀ ìyẹn rọ́ṣẹ̀ ẹ̀kọ́.
أقول بكل علي يا الله sàmì fún wa ní. ọwọ́ bá ṣe kí ni ọwọ́ bá bọ́ọ̀lì. ọwọ́ fún bọ́ọ̀lì. àmọ́ ní a gbà mí ọmọ ní a nà fún wọn. nígbà bọ́ọ̀lì ní tẹ kọ́ wa ní. ìgbàgbọ́ ni mi ṣe fún yín lákòókò bọ́wọ́ yóò ti wà láti àwọn ọlọ́run òbí nínú. gbogbo wọn náà tó o bá ń fàṣẹ yọrí láyé lọ ní ṣọ̀kan lọ́gbà fẹ́ni ọlọ́run gbà fún lọ́gbà fẹ́ni ọlọ́run gbà fún ẹni ọlọ́run bá gbé gbà fún ẹgbà fún bọ́ọ̀ bá gbà fẹ́ni ọlọ́run gbà fún ọ̀ padà máa gbá títí kí ayé ni. ọlọ́run ló gbà fún yín kì í ṣe èèyàn. agbára kọ́ agbára yín kọ́ òògùn yín kọ́ òògùn kọ́ owó kọ́ owó ọlọ́run ló fi yín síbẹ̀. ẹ wá pàtàkì ọlọ́run lórí ibi tẹ pàtàkì rẹ̀ léyìí ọba àwọn náà lábẹ́ nísìnyí tí ó wàá jẹ́ kí ìlú yìí ó jẹ́ ìṣọ̀kan. pẹ̀lú ìfẹ́lẹ̀ yẹn fi ṣọ̀kan pẹ̀lú àánú yẹn fi ṣọ̀kan pẹ̀lú bọ́ọ̀lù máa ṣọ̀tẹ̀ ìyẹn máa fi ṣọ̀kan gbogbo ẹni tí bá máa bẹ ń di ọ̀tẹ̀ láyé ọ̀tẹ̀ náà ni ó padà tẹ́rì. ọ̀tẹ̀ tó ń ṣe látijọ́ yìí náà ni ò ti jáde èrè olójútùú. ọjà tá wọn ọjà ẹyọ wọn gbogbo nǹkan ló jẹ ẹnu rẹ bí ẹnu ìjò. bí ìjọba tún ti sàwọn tó ń gba nǹkan lọ́wọ́ wọn ẹnu rẹ náà wọ́n tún ti tọ́ ọwọ́ wèrè yìí. èyí tó ṣe òun náà dá ó fi yí òun náà dọ́mọ náà lọ́wọ́ kò sí ọmọ wa pọ̀ nù rẹ yín. Ramadana dé ẹni tí ò ní gbà ọlọ́kàlẹ́ tó rẹ̀ ń tí ó gbà. bàbá bàbá tó wà rẹ̀ ti bàjẹ́ sókè láàrin ìṣẹ́jú kan. Masere, 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 masere,